Ẹ káàbọ̀ sáfin ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi ò yípadà, Abubakar Tóyìn Mohammed ni. Ní kété tẹ́ ti wà ní ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún mẹ́wàá. Ẹgbẹ̀rún mẹ́wàá já sí ìbéèrè 5. Ǹjẹ́ ẹ ti ṣe tán? Bẹ́ẹ̀ ni olóòtú, mo ti ṣe tán. Ṣé ẹ láyà? Mo láyà. Kí ló kọ yín? Orúkọ tèmi ni Adéníyì Tèmídayọ̀ Adéfẹ́mi Rúbẹ̀. Ọmọ ìlú bo ni yín? Mo jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀dó-Àbà. Iṣẹ́ wo lẹ ń ṣe? Àgbẹ̀ ni mí o. Àgbẹ̀. Àgbẹ̀ ni mí. Àròkọ gbọ́dún dé. Tó, ǹjẹ́ ẹ ti ṣe tán báyìí o? Mo ti ṣe tán olóòtú. Ẹ wo kòkò tí ń bẹ níwájú yín. Ìbéèrè ló wà níbẹ̀. Ó yẹ ẹ sí kòkò kẹ́ ẹ mú béèrè kan. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelò nù. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Iṣẹ́ wo ni Yorùbá ń pè ní gbẹ́nàgbẹ́nà? Iṣẹ́ wo ni Yorùbá ń pè ní gbẹ́nàgbẹ́nà? Olóòtú. Gbẹ́nàgbẹ́nà. 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 Gbẹ́nàgbẹ́nà ní òye tèmi bẹ́mi ṣe mọ̀ sí. Àwọn agbẹ́gilére. Gbẹ́gilére. Àwọn agbẹ́gilére. Gbẹ́nàgbẹ́nà ó túmọ̀ sí gbẹ́gilére. Àgbà wọlé. Àgbà wọlé. Ó yẹ tún mú ìbéèrè mi. Ṣé tó bá rẹ̀? Ìbéèrè ẹlẹ́ẹ̀kelò nìyẹn. Ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin. Ta ni wọ́n ń kí báyìí nílẹ̀ Yorùbá? Kábíyèsí, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ta ni? Ọba ni o. Ọba ni. Só dá yín lójú? Ó dá lójú. Ọba. Ọba. Ẹ wo dáadáa o. Ó dá lójú olóòtú. Ẹgbà. Ọba aládé ni. Ṣé ẹ ní kó gbó wa lọ báyìí? Àbákò náà á tún lè wá ń jọ mi. Ẹ tún lè wá ń jọ mi, ẹ tún kó lọ. Ẹ mú wèrè mi. Ó ṣàdá mi lójú pé ẹ ní jẹ gbogbo wa kò ń bí. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelò. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Mo wà pẹ̀lú yín. Báwo la ṣe ń kí àwọn tí wọ́n ń ta ayò? Nílẹ̀ Yorùbá, báwo la ṣe ń kí àwọn tí wọ́n ń ta ayò? Mo kó pè, mo kọ́ta o. Kí lẹ pè? Mo kó pè, mo kọ́ta o. Mo kó pè, mo kọ́ta. Mo kí òpè. Mo kí òpè. Mo kí ọ̀tá. Mo kí ọ̀tá. Ok, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Bẹ́ẹ̀. Kí wá ni àwọn ò fi dá yín lóhùn padà? Ọ̀tá ń jẹ́ o. Ọ̀tá ń jẹ́ o. Bí mo ṣe mọ́nu. Bí mo ṣe mọ́nu olóòtú. Ok, tó bá ní ọ̀tá ń jẹ́ o. Òpè ò gbọ́dọ̀ fọ́hùn. Ẹ gbìyànjú. Ẹgbà bẹ́ẹ̀. Ó yẹ tún mú béèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelò nìyẹn. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní. Ó lọ báyìí pé kí ni Yorùbá ń pè ní onígbàjámọ̀? Onígbàjámọ̀. Onígbàjámọ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀pá kaṣọ àbí? Ẹ jẹ́ n ronú sí ná. Ọ̀yá. Onígbàjámọ̀. Ọjọ́ ń lọ o. Ọ̀pá kaṣọ. Ọ̀pá kaṣọ yìí. Ọ̀pá kaṣọ. Àti wọ́n pè ní onígbàjámọ̀ nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n pè ní gẹrígẹrí. Bákan náà wọ́n ti lè pè wọ́n ní gẹrungẹrun, àwọn ni wọ́n pè ní onígbàjámọ̀. Ẹkùnà eléyẹn a ti yọ ẹgbẹ̀rún 2 nínú owó. Ok, a sì tún lọ báyìí o. Ìbéèrè kù ẹyọkan. Ó kù ẹyọkan.
ẹyọkan yìí ó sì dá mi lójú pé ẹ kùnà ẹ ní kó wa lọ pé ó yá ẹ mú béèrè ẹyọkan tó kù. ìbéèrè karùn-ún báwo ni wọ́n ṣe ń kí wọn. báwo ni wọ́n ṣe ń kí àwọn wọ̀nyí. alákọ̀ọ́kọ́ onídìrí. ìjẹ́ níyàwó. mo níyàwó mo ti bímọ. ẹ ti bímọ pàápàá ẹ mọ́ tẹ̀lé ìyàwó yín lọ sí ibi tí wọ́n ti ń dirí. mi ò kì í tẹ̀lé lọ olóòtú o. ok mo ń bá yín lọ báwo ni wọ́n ṣe ń kí onídìrí. ẹ kú ẹwà o. ṣé mo gbà. eléyìí máa lágbára o ọmọ lẹ́kẹ̀ẹ́ka ó ti gbẹnu tán. ẹgbà ok ẹgbà ọmọ kí wọn báyìí pé ojúboro àti ẹkú ẹwà. ok à ń bá yín lọ ìbéèrè yẹn ti tàn. àgbẹ̀ ẹ sì lágbẹ̀ ní. lóòótọ́. báwo ni wọ́n ṣe ń kí àgbẹ̀. àròkọ bọ́dún dé o. àròkọ bọ́dún dé kí ni tí wọ́n fi sọ pé àròkọ bọ́dún dé. ní òye tèmi olóòtú bí mi ṣe mọ̀ ni pé ẹni tó dáko òun náà ni ó jèrè ẹ̀. ẹni tó dáko òun náà ni ó jèrè rẹ̀. mo fún yín ó tún kù ìbéèrè kan lábẹ́ rẹ̀ tí ẹ̀ tí ì dáhùn. ọdẹ báwo ni wọ́n ṣe ń kí ọdẹ. ọdẹ ọkọdẹ o. ọdẹ ọkọdẹ o. ọdẹ ńkọdẹ tí bàbá ní ọdẹ ńkọdẹ kí ni ọdẹ ò fi dá wọn lóhùn. bí mo sì mọ̀ nù. bẹ́ẹ̀ sì mọ̀ nù. ọmọ Yorùbá sì ní. ọmọ Yorùbá ni mí. tí wọ́n bá fẹ́ kí ọdẹ wọn ní àrìnpàǹtògún o àrìnpàǹtògún o níbi abala ọ̀hún ẹ gbìyànjú. ó dájú wípé ẹ sì ìbéèrè mélòó. méjì. ìbéèrè méjì òun lẹ sì ẹ gba ìbéèrè mẹ́ta. bẹ́ẹ̀ni. gbogbo ìbéèrè tí a ti ń bi yín láti àárọ̀ bẹ́ẹ̀ni. kí ni àkòrí rẹ̀ kí ló dá lé lórí. gbogbo ìbéèrè tẹ́ ti ń béèrè látàárọ̀. ó dá lórí. tẹ́ bá rí gbogbo ìbéèrè bẹ́ẹ̀ bá wò lẹ́sọ̀ ẹ sọ ẹ rí i pé gbogbo ẹ̀ ó fi bákan náà jọra wọn àbí. bẹ́ẹ̀ni. kí wàá ní nǹkan tó dá lé lórí gan pàtó. ẹ jẹ́ ká mọ́ gbàsíkò yín. àṣà ìkíni nílẹ̀ Yorùbá ni. àṣà ìkíni nílẹ̀ Yorùbá. Yorùbá ò ní parun o. àmín o. èmi sì ṣetán láti gbé àṣà Yorùbá lárugẹ. tó a ò ní rí jù báyìí lọ ẹ bá wa dá sí lábala àríwísí yẹn comment section ojú tẹ́ fi ń wo ètò yìí láàfin ìjìnlẹ̀ gangan òun la wa. àlejò wa ẹ gba ìbéèrè mẹ́ta ẹkùnà méjì tó dájú pé ẹgbẹ̀rún mẹ́fà yóò bá yín lọlé lónìí. bẹ́ẹ̀ni olóòtú. àlejò wa ṣé ẹ ní ọ̀rọ̀ kan méní méjì tí ẹ fẹ́ bá àwọn aráalé sọ. mo ní ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kékeré ráńpẹ́ lásán náà ni mo ní olóòtú. ẹ̀yin aráalé mo dúpẹ́ tó jẹ́ pé èmi ni mo wá sí ìkànnì ATM Media TV ní ọjọ́ tòní. ojú tẹ́ fi ń wò wá nílé kò ní fọ́ o ilé yín ò ní dàrú olóòtú mo dúpẹ́ tó jẹ́ pé mo wà níwájú yín lọ́jọ́ tòní àmọ́ rí yín bá ẹ̀yin láàmọ́ bá gbogbo gbà. àmín. tó a ò ní rí jù báyìí lọ ẹ bá wa dá sí lábala àríwísí ìyẹn comment section ojú tẹ́ fi ń wo ètò ààfin ìjìnlẹ̀.
fún ẹ̀yin tí ẹ fẹ́ kópa lórí ètò yìí tàbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà yín wá tàbí ẹ fẹ́ ṣe alágbàtẹrù ètò yìí ẹ lè pè wá sórí 08058989933. ó kàn tèmi ò yípadà lẹ́ẹ̀kan tí Abubakar Tóyìn Mohammed náà ni a tún máa pàdé o ire.